lè darapọ̀ mọ́ ojú òpó YouTube wa nípa títẹ bọ́tíìnì yìí. Èyí yóò fún yín ní àǹfààní láti máa rí àtẹ̀jíṣẹ́ wa ní kété tí fídíò tuntun bá jáde. Hello. 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 Ẹ káre ẹ̀yin ọmọ mi. Àlọ́ talẹ́ yìí yóò dá lórí ìjàpá, ọ̀kẹ́rẹ́ àti asín. Ní ìgbà láíláí, ìjàpá àti ọ̀kẹ́rẹ́ jọ ń ṣe ọ̀rẹ́, ṣùgbọ́n asín kì í ṣe ọ̀rẹ́ wọn. Àwo ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń tà lọ́jà Èjìgbò. Ní òwúrọ̀ ọjọ́ kan, a rí tí ọ̀kẹ́rẹ́ wá kí ìjàpá nílé rẹ̀. Àgọ́ lèyí o. Ǹjẹ́ mo bá ọ̀rẹ́ mi ìjàpá nílé bí? Àgọ́ lèyí o. Ẹ káàárọ̀ o. Àgọ́ yá o fẹ́ni tó ń bọ̀ o. Ṣó lè ní àbọ̀ rẹ̀? Ọ̀kẹ́rẹ́ ìwọ ni kójúmọ́ o, ìmọ̀ mo rò pé ó lè ní. Bẹ́ẹ̀ tí ẹ rí, o lè bí ibò. Èmi ọ̀kẹ́rẹ́ ni. Òkú ojúmọ́, iyán níbo aya rẹ̀ ń kọ́. Ibẹ̀ lè dáná níbi títí fọmọdó fọ́sùmọ́dó. Ó bá mi rí o. Mo ní kí n gbé àgbẹ̀ ẹmu jáde kí n mọ dàáyà kí ó tó dáná tán ni. Ó kí gbádùn ara mi lówùúrọ̀ yìí. Ayé láàkùkù ṣe ká tó sọ̀rùn. Bá a dọ̀rùn ọ̀gán, á tún mẹ́mú. Ìjàpá, bẹ́ẹ̀ tí ẹ rí, ọjọ́ wo ló tó fáwọn ilẹ̀? Òun wá ní mi ìbọn rẹ̀. Mo bá rí o, kò gbé wọn jáde kájọ fẹ́ mú dárayá. Akínmọ̀ọ́rìn gan-an mo ti wá. Ẹmu ò tẹ́rẹ̀rẹ̀ o, ẹmu ò tàràrà. Ẹmu ò tẹ́rẹ̀rẹ̀ o, ẹmu ò tàràrà. Àníta bá jiyàn tán kàfi gbá ẹmu kan lé lórí. Àníta bá jiyàn tán kàfi gbá ẹmu kan lé lórí. Ẹmu láyé o, kí la ó fi ṣàríyá. Ẹmu òye. Ẹmu ò tẹ́rẹ̀rẹ̀ o, ẹmu ò tàràrà. Ẹmu ò tẹ́rẹ̀rẹ̀ o, ẹmu ò tàràrà. Àníta bá jiyàn tán kàfi gbá ẹmu kan lé lórí. Àníta bá jiyàn tán kàfi gbá ẹmu kan lé lórí. Ẹmu láyé o, kí la ó fi ṣàríyá. Ẹmu òye. Bí àwọn méjèèjì ṣe ń mẹ́mu wọn lọ ni asín ń ré kọjá lójúde ìjàpá. Ọ̀kẹ́rẹ́. Àbí ò rí aráalé rẹ̀ ni. Wo bó ṣe ń rìn bí ẹni tó tún pa á wá rìn yẹkú. Òótọ́ mọ̀ ní àsìkò náà ni. Ó wá rí bó ṣe sọ̀pàkọ́ sẹ́yìn bí olù tí ò rí ṣe ni. Pẹ̀lú gbogbo àwọn tó ń tà lọ́jà, kò tiẹ̀ yọ lára rẹ̀ pẹ́. Àfi kó máa fojoojúmọ́ jíra ọjà. Káì. Iṣẹ́ la rí àròwó lọ̀rọ̀ rẹ̀. Ìwọ́n ń ṣiṣẹ́ irin jẹ̀jẹ̀ lírí. Ìjàpá, já fi tiẹ̀ sílẹ̀ jẹ kó máa bára dáradá ẹ lọ. Mọ̀jú kókó tàbá wa láàárọ̀ kùtùkùtù. Báńgbẹ́mu jẹ báńgbẹ́mu. Báyìí ni asín sì bá tirẹ̀ lọ láì sọ nǹkan kan. Ní òwúrọ̀ ọjọ́ ọjà kan, asín ti jí ní kùtù hàì láti mú ọ̀nà ọjà pọ̀n. Èyí ni pé asín kì í fi iṣẹ́ ṣeré. Aya mi, èmi ti ń rajà o. Kó tó di pé àwọn bàrà mi ò máa ra ọjà ní sọ ẹlòmíì. Kó o dilé mú o. Ajé wa o. Àṣẹ o. Ọmọ asín bẹ̀rẹ̀ sí ní sun ẹkún tẹ̀lé bàbá rẹ̀ bó ti ń lọ sọ́jà. Ìyá Síbùnmi, ṣó ni wàá mú ọmọ rẹ tí ń sunkún tẹ̀lé mi lẹ́yìn? Ẹlẹ́mu dání lọ sọ́jà. Iṣẹ́ àsọmọdé. Ọmọ ọdún márùn-ún àwọn àjọmọdé bí. Kí mú lọ ọjà àbí kí ló ń wí? Kó lọ máa dí mi lọ́wọ́ ọjà títà. Dí yín lọ́wọ́ ọjà títà bíi ti bò. Ẹ mọ̀ mú lọ, kó náà mọ̀ fojú sákíkanjú bàbá rẹ̀. Ó dáa, jẹ́ tètè máa lọ sọ́jà. Òwúrọ̀ lọ́jọ́ ọjà rẹ̀. Àwọn bàrà ò ti máa dúró dè mí lọ́jà. Báyìí ni asín ṣe tó mú ọmọ rẹ̀ lọ sọ́jà.
bó ṣe dé ìsọ̀ rẹ̀ ló sáré pàtẹ ó fi ọmọ rẹ̀ sílẹ̀ ó sì ń dá àwọn oníbàárà rẹ̀ lóhùn. ẹ kú ojúmọ́ o. ojúmọ́ rẹ ni o. èló ni ẹ ta àwọn àwo yìí. ẹgbẹ̀ta náírà là ń ta ọ̀kọ̀ọ̀kan. tí ó gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà kí n kó mẹ́rin. kò burú ẹ sanwó. èló wá ni àwo mẹ́rin ó jẹ́. ẹgbàá náírà ni mẹ́rin jẹ́ o. oníbàárà náà sanwó ó sì kó àwo mẹ́rin rẹ̀ relé. ó pẹ́ púpọ̀ kí ọ̀kẹ́rẹ́ àti ìjàpá tó dọ́jà. ìjàpá tí kò lè rìn dáadáa ló ṣokùnfà èyí nítorí ọ̀kẹ́rẹ́ ń dúró de ọ̀rẹ́ rẹ̀ ìjàpá lójú ọ̀nà. ìjàpá ò bá gbèsè lè tí mo rí pé ilẹ̀ ti mọ́ bá wa lójú ọ̀nà ó sì mọ̀ pé àtètè ìdájà la tètè bá jẹ́ pàdé. irú ọ̀rọ̀ wo ló ń sọ fún mi yìí gan-an? ṣé mo jókòó lọ́nà ni? ó sáré pé èmi náà rìn kánmọ́kánmọ́ bẹ́ẹ̀ Yorùbá ní asúrò tètè kan ò ní kọjá lé arìngbẹ̀rẹ̀ ò ní sùn sọ́nà wo má fún mi wàhálà o. ó dáńgbà náà máa wọ́ bọ̀ ṣé bíbí ọsìn bá ti gba gbogbo ń bàrà wa ojú rẹ̀ wọlé. báyìí ni ọ̀kẹ́rẹ́ àti ìjàpá ń gba ọ̀rọ̀ náà bí ẹni gba ẹgbẹ́ ọtí títí tí wọ́n fi dé ọjà. ìyàlẹ́nu ló jẹ́ pé gbogbo oníbàárà wọn ni wọ́n ti bá a sí rajà nítorí pípẹ́ tí ìjàpá àti ọ̀kẹ́rẹ́ pẹ́ dọ́jà. ọlọ́mọ á gbà wá báyọ̀ ní àkókò mọ ohun tó dé tà àti ẹ̀rù ń bàárà kankan. wọ́n ga o bóyá àwọn ẹni tá à ń wí sì ti tajà fún wọn ká tó dé ni tá a mọ̀. báwo wá ni ọjà tòní ṣe wá di fíofío báyìí? n kò tiẹ̀ rí oníbàárà kankan péré kí ó yà sí ìsọ̀ mi. ṣé èfun ni àbẹ́ẹ̀dì? gbogbo bí ọ̀kẹ́rẹ́ àti ìjàpá ṣe ń ṣe àròyé ni àwọn oníbàárà ń bọ asín wìtìwìtì. èyí mú kí inú mọ́ bí ìjàpá àti ọ̀kẹ́rẹ́. ṣé orí méjì ní ara lè tiẹ́ ní ni àbí ó ṣe oògùn àwúrè wá síjà lónìí? kò yé mi o ọ̀rọ̀ rẹ̀ gan tiẹ̀ tójú sú mi ká. níbi tí wọ́n ti ń tàkúrọ̀sọ ni ọmọ asín ti ṣeré lọ sí ìsọ̀ ọ̀kẹ́rẹ́. ọ̀kẹ́rẹ́ sì ra ọmọ náà níkò lórí pẹ̀lú ìbínú. èyí mú kí inú bí asín ó sì wọ̀yá ìjà pẹ̀lú ọ̀kẹ́rẹ́. ṣé mo pàtẹ ọjà mi lé ọ lórí ni àbí wọ́n máa ń fẹ́ràn mẹ́ràn kíkan kankan pa. irú àbíàmọ́ wo ni wọ́n ná aláìdá ènìyàn ni ó. aláìdá nìwọ náà ṣé mo pàtẹ ọjà mi lémọ̀ rẹ lórí ni. ṣé irú ọmọ kékeré bá ilé wa ń fi ẹ̀sùn kàn ohun tí ẹ bá ní lọ́kàn ní kí ẹ sọ o. bó o bá sọ̀rọ̀ rẹ̀ ń bẹ̀ wọ́n fọ etí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àbí wọ́n ègbé wọn rẹ̀ gan. ká tó wí ká tó fọ̀ ọ̀kẹ́rẹ́ ti kó ìfọ́tí bọ asín. báyìí ni asín àti ọ̀kẹ́rẹ́ wọ̀yá ìjà. ìjàpá fẹ́ la ìjà ṣùgbọ́n dípò kí ó la ìjà náà lọ́nà tó tọ́ asín ni ó ń dì mú. èyí sì fún ọ̀kẹ́rẹ́ láàyè láti máa kógi bọ asín. ìjàpá fi mí sílẹ̀ òjé fi mí sílẹ̀ ó ṣe wá dì mí mú tí ọ̀kẹ́rẹ́ máa kógi bò mí fi mí sílẹ̀ òjé. gbígbá tí asín gbá ìjàpá mú imú rẹ̀ ni ó di eyín mọ́ kò sì fi imú náà sílẹ̀. èyí mú kí ìjàpá torin bọ ẹnu láti pe èrò ọjà kí wọ́n wá bá òun bẹ asín kí ó lè fi òun nímú sílẹ̀. asín tóun tọ̀kẹ́rẹ́ àwọn náà jọ ń jà ìjà rẹ̀ mú wàhálà asín fi mí nímú jẹ ẹgbà mi lọ́wọ́ rẹ̀ àwo mi bẹ lọ́jà. asín tóun tọ̀kẹ́rẹ́ àwọn náà jọ ń jà ìjà rẹ̀ mú wàhálà asín fi mí nímú jẹ ẹgbà mi lọ́wọ́ rẹ̀ àwo mi bẹ lọ́jà. bí ìjàpá ṣe ń kọrin yìí ní àwọn èrò ọjà péjọ tí wọ́n sì ń pàrọwà fún asín kí ó fi mú ìjàpá sílẹ̀ ṣùgbọ́n asín rí i pé òun gé imú náà jábọ́. láti ìgbà náà ni imú ìjàpá ti kù kanmbo. ẹ̀yin ọmọ mi ṣe é rójú ayé àbẹ́ẹ̀ rí
níbí ni a ó fi àdágbà àlọ́ tòní tì sí tí a ó sì tẹ̀síwájú bó bá dọ̀la. ẹ̀kọ́ wo wá lẹ̀yin rí kọ́ nínú àlọ́ yìí o? Mo kẹ́kọ̀ọ́ pé a kò gbọ́dọ̀ máa fi iṣẹ́ ṣeré. bẹ́ẹ̀ ni àyíkí, a kò gbọ́dọ̀ fi iṣẹ́ ṣeré nítorí ẹni bá múṣẹ́ jẹ kò ní múṣẹ́ jẹ. Àbẹ̀kẹ́, kí ni ìwọ rí kọ́? Èmi kọ́ pé a kò gbọ́dọ̀ máa gbè sẹ́yìn ẹnìkan nígbà tí àwọn méjì bá ń jà. Ìjàpá di asímú fún ọ̀kẹ́rẹ́, èyí kò dára. O kò purọ́, Àbẹ̀kẹ́, a kò gbọ́dọ̀ máa làjà èrú. Àlàó, ìwọ ń kọ́? Mo kọ́ pé a kò gbọ́dọ̀ kórìíra ọmọlàkejì wa. Ìjàpá àti ọ̀kẹ́rẹ́ kórìíra sí láì nídìí, èyí kò sì dára. Ẹ káre láì gbogbo ẹ̀yin ọmọ mi, ẹ pàtẹ́wọ́ fún ara yín o. Inú mi dùn pé gbogbo yín pátápátá lẹ́rẹ̀kọ́ kan tàbí méjì kọ́ nínú àlọ́ talẹ́ yìí. A ó tún pàdé bó bá dọ̀la. Ẹ bá ń káwọn òbí yín o. Ìpàdé wa bí oyin, ìpàdé wa bí adùn. Ó dàárọ̀ o. Ó dàárọ̀ bàbá. ẹ bá mi pè é jáde. Ìjàpá. ẹ bá mi pè é jáde. Ìjàpá. ọkọ̀ yan níbo. Ìjàpá. ọlọ́gbọ́n ẹ̀wẹ́. Ìjàpá. ọkọ̀ yan níbo. Ìjàpá. ọlọ́gbọ́n ẹ̀wẹ́. Ìjàpá. tẹ́ bá fẹ́ kẹ́kọ̀ọ́ o. Ìjàpá. èdè Yorùbá. Ìjàpá. àṣà Yorùbá. Ìjàpá. ìtàn Yorùbá. Ìjàpá. ẹ bá mi pè é jáde. Ìjàpá. ọmọdé pè é jáde. Ìjàpá. àgbà pè é jáde. Ìjàpá. ọkọ̀ yan níbo. Ìjàpá. ọlọ́gbọ́n ẹ̀wẹ́. Ìjàpá. ẹ bá mi pè é jáde. Ìjàpá. ẹ bá mi pè é jáde. Ìjàpá. 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 Ẹ lè darapọ̀ mọ́ ojú òpó YouTube wa nípa títẹ bọ́tíìnì yìí. Èyí yóò fún yín ní àǹfààní láti máa rí àtẹ̀jíṣẹ́ wa ní kété tí fídíò tuntun bá jáde.